àǹtí ṣeun àṣẹ ọkọ mi fẹ́ fi ẹ̀mí mi ṣèràpadà fún ìyàwó rẹ̀ tó fi fẹ́ fẹ́ mi níyàwó o èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o arábìnrin kan ló kàn sí mi lónìí pé àǹtí ṣe bóun gbé ọ̀rọ̀ yìí síta ó ní ṣe ẹ̀rí pé gbọ́n tó gangan ni ó ní ìyàwó kejì lòun jẹ́ nílé ọkọ òun ó ní nígbà tí ìyáálé òun kú lòun tó mọ ìdí tó fi fẹ́ òun ní ìyàwó ó ní ọkọ òun ti níyàwó ilé tóun sì mọ̀ ó sì kẹnu sóhun ó lóun ti bímọ méjì káwọn tó fẹ́ rẹ̀ kó tó fẹ́ òun gẹ́gẹ́ bí ìyàwó ó ní kó tó yà wọ́n lẹ́nu bẹ́ẹ̀ ni wípé ìyáálé òun ò jàǹpátá bẹ́ẹ̀ sì ni kò bínú gbà tí wọ́n fẹ́ òun lé ó ní ọkọ àwọn kọ́ 2 bedroom flat wọ́n ti kọ́ kóun tó fẹ́ wọn o wọ́n ní ọkọ àwọn tó wá gbé òun wá sínú ilé yẹn ìyáálé òun ò bínú kò jà òun wà wò wípé tí àwọn èèyàn báyìí ṣì kù láyé kódà ẹ lè gbọ́jà àwọn méjèèjì àwọn ò jàrí bẹ́ẹ̀ sì ni most of the time ọ̀dọ̀ òun báyìí lọ́kọ máa ń lò sí jù òun ò sì kà sí nǹkan kan ìgbà mìíràn sọ wọn pé ẹ lọ bá ọ̀dọ̀ ìyáálé òun ò tó máa bá wọn sọ pé ẹ lọ bá ìyáálé òun kiri kan gbà kan tó ìyáálé òun ò fara ni òun ọkọ ajẹ́ kó yẹ òun pé ìyáálé náà ló ní kí n wá sọ́dọ̀ ẹ̀ pé ìwọ ni àwọn kékeré wọlé ẹ kó máa gbádùn ọkọ báyìí ó ní àǹtí ṣeun bẹ́ẹ̀ èmi náà dídí rìn òun ò kúkú mọ nǹkan kan kódà wọ́n ní kí n lọ kọ́ àwọn ọmọ mi méjì tí mo ti bí tí lọ́dọ̀ ìyá mi ni wọ́n ń gbé wọ́n ní kí n kó wọn wá sọ́dọ̀ wa àti ṣe mọ̀ kó wọn sọ́dọ̀ wa o fẹ́ gbọ́ tán go to my YouTube channel Ogbenutan TV ibẹ̀ ló ti máa gbọ́ details yẹn tán. àǹtí ṣeun wọ́n tún ní kí n lọ kó ọmọ mi wá mo tún kọ́ ọmọ mi wá síbẹ̀ àtúnjọ ń gbé lábẹ́ òrùlé kan náà àǹtí ṣeun kò máa sí nǹkan kan àmọ́ já ó bọ́ sígbà yẹn ìyáálé òun bẹ̀rẹ̀ sí sick tó bá wá àwọn pásítọ̀ wá sílé aláàfáà máa wá àwọn oníṣẹ̀ṣe máa wá wọ́n máa ṣe gbogbo iṣẹ́ àwọn òun ò kà sí nǹkan kan ìgbà tó yá wọ́n kó àwọn ìyáálé òun kúrò nílé òun ò tó kà sí nǹkan kan náà òun á wò pé kí ni wọ́n ṣe ìjọ kan òun kàn sínú fọ́rọ́ sọ fún mọ́mí òun pé ọmọ tí kò àwọn ìyáálé mi kúrò nílé ara ìyáálé mi ò máa yá gan ìgbà ara wọn ò yá gan o ó pẹ́ díẹ̀ ìyá àwọn dákẹ́ kò sọ nǹkan kan ó díẹ̀ kan náà ìyá àwọn sọ pé tí wọ́n fẹ́ fi ẹ̀mí àwọn ọmọ ẹ̀ díẹ̀ mi yà lé ẹ̀ ni mo ní inú òun kọ̀ọ̀kan wọn kó lè pé bí àwọn ọ̀rẹ́ kí wàhálà ẹ̀ pọ̀ jù fún mi wọn kó lọ bí tó ti máa lọ tọ́jú wọn ìyá mi ní ok ọlọ́run má jẹ́ kó pẹ́ kó tó yí ọ àti ṣé òun ò mọ̀ ká sí nǹkan kan nígbà tó yá tí àmì sàn sọ̀rọ̀ ìyá mi dé njọ́ kan wọn wá kó àwọn ọmọ mi mo ní wọn wá kó àwọn ọmọ náà ní kébì náà lè ọkọ mi tiẹ̀ sọ̀rọ̀ pé àwọn ṣe máa ká àwọn ọmọ torí wàhálà àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ká àwọn ọmọ kúrò nílé fún mi pé kìí ṣe pé bí wọn kó àwọn ọmọ kúrò nítorí ìyá àwọn kìí kan mo ní mẹ́rin náà ní káwọn náà kọ́ ọmọ kúrò bẹ́ẹ̀ pé á kú èmi àti àlè mi nìkan àlè máa tọ́jú ara wa kò sí wàhálà ó kú èmi àti àlè mi nìkan ọdún sì ń bá wa sunlé ọkọ mi á máa sọ̀rọ̀ ní owó ọsùn ọdún mẹ́rin mi ni mo lọ tó bá ṣe pátí mi lé sunbẹ̀ yẹlé mi síkì fún ojújú ọdún méjì gbáko ni yẹlé mi fi síkì ọdún sì dálé mi wá kú ọkọ mi bẹ̀rẹ̀ sí pariwo àdúgbò gbìyànjú tí mo gbìyànjú láyé yìí ṣé kó máa tètè lọ mi ni mo fẹ́ fìyàwó kejì nítorí tiẹ̀ náà ni òun ló ní í ṣe kíní kan òun ló fẹ́ fìyàwó kejì nítorí tiẹ̀ náà ni òun ló ní kó ṣe kí ló lè ṣẹlẹ̀ níbo lógún ti wá mi ò sọ nǹkan kan wọ́n sin ìyálé mi kódà wọ́n ní kí wọ́n wẹ̀ fún ìyálé mi èmi rò pé kí ló wà ń bẹ̀ bóyá àwọn ọmọ ẹ̀ sì kéré so èmi àtọmọ àwọn obìnrin ló bá mi bomi sí ó sì ń wẹ̀ fún wọn bẹ́ẹ̀ tí mo wẹ̀ fún wọn tán kódà mo múra fún wọn kó tó di pé wọ́n gbé wọn lọ sí ìtẹ́kù tán lọ sí wọn sí torí wọn sí wọn sí ilé wa torí wọ́n ní tán bá sin ìyálé mi síbẹ̀ bí akọ náà bá kú wọ́n fẹ́ sin wọn síbẹ̀ tí olódìtẹ̀ òun náà bá dẹ̀kù wọ́n fẹ́ sin òun síbẹ̀ pé ibẹ̀ ẹ̀ kàn máa dàbí burial ground ni pé so kọ́ lọ sin òkú yẹn sí burial ground ọ̀dọ̀ àwọn muslim burial ground wọ́n dẹ̀ lọ sí wọn síbẹ̀ kódà mo dúró sílé mo lọ sí àwọn ọmọ wọn wọ́n ti kó àwọn padà wá sílé àjọ ń ṣe lẹ́yìn ìgbà yẹn mo rí i pé oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún oṣù kẹfà ọkọ mi ò fọwọ́ kàn mí mi ò pé bóyá ó sì ń ṣe opó ìyàwó ẹ̀ lọ́wọ́ ni ó lè bí ọdún kan ọjọ́ yẹn ìyá ìyálé mi nìyá ọkọ mi máa ń sùn kò rí ara mi mọ́ mo wá ti ọmọ ìyálé mi èmi náà ni mò ń tẹ̀kẹ́ wọn mo ti wá tẹ̀kẹ́ àwọn ọmọ yẹn ti sùn mo wá lọ bá wọn pé ẹ máa bọ̀ wá sí ọ̀dọ̀ mi bíbá yìí náà kí
ẹ wá sùn wá ní rárá o òun ò sùn dé o bá ní èmi náà dẹ̀ sì bímọ méjì fún wọn níta ìmọ̀ bá ọmọ mi ti di mẹ́rin ọmọ ìyàlé mi náà mẹ́rin ni wọ́n bá ní kí ló dédé sọ̀dọ̀ mi ó sáré pé ẹ̀yin lẹ́jọ́ bẹ́ta yìí má bá yín sọ̀rọ̀ láti jọ àti wọ́n ti padà fi ń dá mi lóhùn ṣé kò sí ṣé mo ṣẹ̀yìn ni wọ́n bá ní rárá pé kò tẹ̀ sí nǹkan kan pé àwọn fẹ́ rí mi fọ́rọ̀ kan ẹ fẹ́ rí mi fọ́rọ̀ kan ókè o ìgbà wo ẹni kò tí ì yà nísìn tó bá sí àwọn àpèlú nígbòdè àjọ kan wọ́n pè mí fúnra lára wọn ìjókòó ó ní ó dàbí ni pé àwọn àlọ́ rẹ́ǹtì lé fún mi níta lédè níta ṣé kò sí nǹkan táwọn torí ẹ̀ fẹ́yàwó kejì ó padà ṣẹlẹ̀ náà ni mo ní kí lẹ torí ẹ̀ fẹ́yàwó kejì tó padà ṣẹlẹ̀ wọ́n ní kí n má wọrí wọ́n ní àwọn ọkàn àwọn pé táwọn bá ti ń wò mí kò ń tẹ́ wọn lọ́rùn pé gbogbo owó táwọn ṣe ń ṣe nígbà tí ìyálé mi wà láyé ọlá àti ti ìyálé mi ni àwọn ń wò ọlá àti ìyálé mi lẹ̀ ń wò bí ti báwo kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin lẹ tó sì mí ìyálé mi kọ́ ló tó sì mí fún yín wọ́n ní yẹn pé àwọn Yorùbá wọn lè lọ́ọ̀vù òun kí ló tẹ̀lé lọ́ọ̀vù òun kí lòun ṣe fún yín pẹpẹ sí èwo ojú gbogbo ẹ lọ àwọn ò ní interest ẹ ní interest mọ́ bí ti báwo ẹ ṣe ní interest mọ́ mo bá mọ̀rọ̀ yìí bá lọ fi sun ẹ̀gbọ́n wọn kan gbà tí mo débẹ̀ Tyson ni wọ́n wà wọ́n ní wọ́n sí nílé àti ṣe gbà tó bá jọ́kẹ́ mo ṣàtìfọ́ wọn pé ó sọ pé mo béèrè wọn o tó nọ́mbà tí wọn kò ń lọ wọ́n ní wọ́n ní fóònù nígbà tó yá mo sá lọ bẹ̀ mo sá lọ bá wọn wọ́n ní bá sàlẹ̀ fún wọn pé ọkọ mi sọ pé òun ò ní interest nínú mi mọ́ kíkún kúrò nílé tó kí ìyálé mi ti kú ṣé mi mo pè ìyálé mi ni kọ́jẹ́ ń búra ápò mi ni mo bá pa á ni ṣéjọ́ yẹn èmi ni mo wẹ̀ wọ́n náà pé mi ò understand ni ẹ̀bùn ọkọ mi bá sọ pé kí n má wọrí àwọn ayanjú ẹ̀ ó bá jọ Sunday yẹn wọ́n ṣáà wá èrò pọ̀ nílé wa wọ́n bọ́kọ mi sọ̀rọ̀ wọ́n sọ pé a ní mi ò ṣe mọ́sẹ̀ ní tí mo torí ẹ̀ ṣe ó padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí ìkànnì àwọn ẹ̀gbọ́n ọkọ mi tó jóbi sọ pé ìyálà ẹ̀dá ni ẹ́ ok nǹkan tó èmi ò sí ń bẹ́ẹ̀ o èmi wà ń ta mọ̀ntá ló ń jẹ fún wọn lọ́wọ́ ẹ mọ̀ ní ọ̀sán àfi tí kọ́ nǹkan tí wọ́n sọ pé sọ́tẹ̀ ti gbọ́ kó má tó lé mi kúrò ní ọkọ mo ṣẹ̀ kúrò ní ọkọ kan gbogbo mo méjì síbẹ̀ mo ní méjì sọ́dọ̀ ọ̀tí ẹ̀ náà ó tún fẹ́ lé mi ìyẹn ló tiẹ̀ tó wá ń bẹ́ẹ̀ mi bí mo ṣe dẹ̀kọ́ náà ọba ní ọlá ìdá ni ẹ́ so tí kò bí àbọ̀dá tó sọ nǹkan tẹ́ ṣe fún mi ó fẹ́ rí ikú orí ìyàwó ẹ̀ sórí tiẹ̀ òun ni kó wá kú ṣé òun ni kó kú ọmọ bẹ̀rù olóhùn o wá ló fẹ́ lé tó bá fẹ́ lé wàá sọ̀rọ̀ gbogbo nǹkan tó ṣe fún náà kó tó lé orí kú ìyàwó ẹ̀ ó fẹ́ kú ó fẹ́ rí kú sí mi lórí àbí kí ni mo gbọ́ tí wọ́n sọ yìí ikú sórí mi ara mi ò balẹ̀ mi tí mo ti ń dáná mọ́ àǹtí Ṣeun létí tààrọ̀ ọ̀nà gbogbo òun ò mọ̀ ṣe náà ṣé òun fẹ́ mọ̀ pa ni nǹkan tó ń sọ fún mi pé obìnrin máa kú mọ́ òun lórí pé láàárín ọdún kan sọ́dún mẹ́fà obìnrin á kú mọ́ òun lórí pé òun jẹ́ òun pé ìyàwó kan lòun ní onílẹ̀ ìpẹ́ láì jìnnà obìnrin á pé nǹkan tóun kọ nìyẹn obìnrin á kú mọ́ òun lórí òun jẹ́ òun pé òun jẹ́ ìpòkè tóun bá fẹ́yàwó mi nǹkan ẹnìkan tó bá lè fẹ́yàwó mi tẹ́ nífẹ̀ẹ́ bẹ̀ ṣe nífẹ̀ẹ́ pẹ̀lú ìgbìyànjú wa ó ṣeé ṣe kí ìyàwó yín máa kọ bí obìnrin mi tẹ́bá ìṣẹ̀fẹ́ yẹn ló wá máa gba ikú ẹ̀ kú oníṣó àwọn wa ni òun ọba gba kú ìyálé òun kú bó ìṣẹ̀lẹ̀ tẹ́bà òun kò já wọlé ni òun já wọlé báyìí lòun ní ṣé òun fẹ́ pa òun fún ìyálé ẹ̀ ìwọ gá lọ bá ìyálé ẹ̀ lọ́hùn òun wá kúrò nílé yìí mọ́ o ó ní àti Ṣeun mi ò kúrò nílé yẹn o àmọ́ ti lé ní ọdún mẹ́ta tó kọ̀ mi ti dẹnu ọ̀nà mi nígbà tí ìyàwó rẹ̀ ò tí kú ni o pẹ̀sí ìyàwó ẹ̀ ti kú kò dẹnu ọ̀nà mi ó ní kí n jọ ṣe papọ̀ o àwọn ọmọ ìyálé mi mò ń ṣe dáadáa sí wọn o ó dẹ̀ ẹ̀rù bá dẹ̀ oúnjẹ sílé àásì bọ̀ pé bí ẹ lọ́kọ láya láàrin èmi àtọkọ mi àjọṣe mọ́ o nǹkan tójú mi rí tí mo ní kí n sọ fún ọmọ aráyé nìyẹn o kọ́ lè fi ṣe àríkọ́gbọ́n gbogbo ọkùnrin kọ́ nìyẹn fẹ́ gẹ́gẹ́ bí ọdún èmi ò gbà kó ń kú kú ibẹ̀ mo sì wà torí mi lè kúrò ń bẹ̀ ó dẹ̀ ń ṣètò oúnjẹ àwọn ọmọ ẹ̀ o èmi náà dẹ̀ fèsì iṣẹ́ mi ìjọkọ̀kùnrin báyọ̀ lájọṣepọ̀ àǹtí Ṣeun iṣẹ́ mi ni mo jókòó tí ń bẹ àtàwọn ọmọ mi ó jẹ́ bó ṣe jẹ́ o ẹ bá wa like ẹ comment kẹ̀dẹ̀ share thank you so much God bless you.